Káàsán ẹ̀ka alẹ́ ẹnu bẹ̀bá tí ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi nǹkan tí ò ní fúnyàn ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún ní àròjinlẹ̀. Ọlọ́yọ̀ ni mo wà pẹ̀lú láàárọ̀ yìí, ní ẹ̀gbẹ́ kejì ni mo wà pẹ̀lú Adéwuyì ọmọláfa. Ní òwúrọ̀ yìí àwọn méjèèjì ẹni tó wà ní ẹ̀gbẹ́ mi tó jẹ́ lọ́yọ̀ ọdẹ làwọn, ọdẹ ni àwọn, babaláwo ni àwọn. Wọ́n á fẹ́ béèrè pé ṣé ọdẹ lè ṣe láì bá sí babaláwo àti babaláwo lè ṣe láì bá sí ọdẹ? Ṣé àwọn méjèèjì máa ń jẹ́ olùrànlọ́wọ́ fúnra wọn àbí wọ́n ní ìkọ̀kan tàbí kejì tí wọ́n máa fi ran ara lọ́wọ́? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiyín. Ṣé babaláwo lè dá ṣe láì má sí ọdẹ àbọ̀dẹ lè dá ṣe láti bá babaláwo? Olóòtú ẹ ṣe àgbáyé adalẹ. Olóòtú babaláwo kò lè ṣe láìsí ọdẹ nítorí pé Ọ̀rúnmìlà ó lé lórúgbọ òrìṣà ló ti kọ̀lé ọ̀run wá kọ̀lé ayé. Ọ̀rúnmìlà ló ní ọ̀pẹ fún wọn tí Elédùmarè fọhùn sí Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ni ó di dídí tó di rẹwà pápùkọ nítorí ọdẹ alágbẹ̀dẹ àkọ́kọ́ lọdẹ. Ọdẹ ó mọ ewé, Ọ̀rúnmìlà mọ ewé, ṣùgbọ́n ọdẹ àti Ọ̀rúnmìlà ọmọ ìyá ni wọ́n. Torí ewé tí babaláwo bá wá tí kò bá rí, ọdẹ á pè pé ọ̀rẹ́ mi ọdẹ níyì ọdẹ lẹ́yọ̀ ọdẹ mídìní mo máa ń wéwé pápá sàn àwọn ọmọ fádẹ̀ ti wá wọn ò rí o mo sì wá lọ́jà yìí rí ọdẹ yìí mo bà nídìí ẹ̀ kó tó pé ọdún 3 ọdẹ ò wá o mo máa ń wáwé àlùpàídà ọdẹ níyì nítorí Ògún ọdẹ ni alágbẹ̀dẹ àkọ́kọ́ ọdẹ ni tí lẹ́yìn tó bá rọ tán yóò tún lọ oko alẹ́. Ifá àti ọdẹ Ifá ni atọ̀nà wọn tó tọ̀nà wọn tó di adírídírí tó di rẹwà pápùkọ wọn, ṣùgbọ́n ọdẹ ìgbà ewé dọdẹ ń kọjá lára ẹ̀ àtàjìn àti ọ̀sán lọ́dẹ fi rìn. Àjìn ni ọdẹ rìn jù. Ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ jẹ́ ọdẹ, kí ló máa ń jẹ́ bí ìpín àbí nǹkan tó máa fi ń tí babaláwo bá bẹ ọdẹ ní nǹkan, kí lẹ máa fi ń gbà padà? Báwo lẹ ṣe máa ṣe pàṣípààrọ̀ nǹkan tí ẹ bá wá fún wọn, àti pé báwo ni ọdẹ ṣe mọ ewé? Ṣé jẹ́rẹ́rì ọdẹ tó mọ ewé ọdẹ ṣẹ́fà nìyẹn, àti báwo ni ọdẹ ṣe mọ ewé? Àṣe àtọkùn gbogbo ẹ̀yin tẹ́ wà nílé gẹ́gẹ́ bí àfihàn tẹ́ rí ká tó lè lọ sóko a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wa bóò ni ká sì gbà ọ̀nà bó ni ká tọ̀ sóko bí báyìí ni a lọ ni báyìí ni ká lọ ni àbí báyìí ni ká lọ. a wá béèrè lọ́wọ́ Ifá. Ifá ló máa sọ fún wa wípé tó báyìí ni kẹrin ẹ̀yin ọdẹ tá a bá dẹ̀ ti rìn bẹ́ẹ̀ dandan ni ká rìnrìn pa. Tá a bá wá rìnrìn pa tán ẹ̀tọ́ wa ni pé ká lọ bá Ifá kó tó Ifá orí mi rèé o àfọrúbọ yọ àfọyìnbọ ṣiṣẹ́ o ọ̀rẹ́ mi Ifá tó kì fún mi yẹn bó o ṣe ní ìrìn gan bó ṣe rìn nǹkan tiẹ̀ ni gẹ́gẹ́ bí o ṣe ìtàn fún mi pé kí n gba abẹ lọ ọ̀nà àbí tó ní gbà lọ náà mo gbà lọ wọ́n dẹ̀ pàgbàlà ń gbó mo pèsè ó wọ́n ti mú ọkùnrin ọdẹ bọ̀ Ògún mo ṣe òmú ṣe pẹ̀lẹ́ ràn mí lọ́rùn tí mo gbé kọ́rùn. Ọ̀rẹ́ mi Ifá mo dé ọ̀rẹ́ mi kákàyé o Ògún ò ti dé àbùkù ti dé o ṣeun. Ẹ gbọ́ àwọn wo ló máa ń sun ìjálá, àwọn wo ló máa ń sun ìyèré? Àwọn tó ń sun ìjálá àwọn àgbàlagbà ayé ìjọ nù. Ṣé ẹ mọ̀ pé àwa ní ìsìn àwọn ọ̀dọ́ ọ̀sìn ta lọ́mọ tó náà ń pè ní ìjálá nígbà tí a bá ń fojú sí gbogbo nǹkan ẹ wo báàmì gbogbo nǹkan dání mọ́ búyè mi ò ráyè èmi padà lọ sí òtún mo ti wá ẹni ò jẹ́ káwa dúró ti gbogbo nǹkan yẹn òtún wọn bá díẹ̀ táwa mọ̀ láti kékeré ìlàwá náà fi ń ṣáájú ara wa níbi tá a wà yìí èmi àtọ̀rẹ́ mi ṣe gbá ní ọ̀rẹ́ mi bó la àmọ̀ ní nǹkan kan tá a mọ̀ jẹ ọ̀rẹ́ mi á ní
ọ̀rẹ́ mi ogun ìgbà rẹ tó wà nílé ńkọ́ ọ̀rọ̀ bá ń jẹ́ ti sún mi jàre ọ̀rẹ́ mi tani ó sàtì ìbá ń wá nǹkan tá a lè wé àdùnmọ́ awéwéwé ẹ̀hún kí ọ̀dà ọ̀rẹ́ mi wọ́n lóko tí n bá gbébọn mi mo ti sáré fọ̀gbọ́n mi ń bọ̀ ifá ìhùn mi fẹ́ dé o ọ̀yà bá ṣàdúrà fún mi kọ́ ọ̀dẹ̀ bá ń ifá wò kọ́ bá béèrè lọ́wọ́ fá ọ̀nà bó ní gbà tó lè lérè mi gbà ní àbí báyìí ní gbà á dẹ̀ sọ fún mi pé tó báyìí ni ó gbà ọlọ́run á dẹ̀ kí ni ok ẹjọ́ rẹ̀ kí ni eléwé ọmọ kí ló fi yàtọ̀ sí ọdẹ? wọ́n ní àwọn eléwé ọmọ wọ́n máa ń mọ ewé ju ọdẹ lọ nítorí pé wọ́n ní tí àwọn babaláwo bá dáfá tí wọ́n bá ń kífá ifá máa dárúkọ ewé àti egbò tí wọ́n máa fi ṣe ohun ìrúbọ. babaláwo gan ò mọ ifá wọn ò mọ ewé yẹn àfi tó bá dọ́dọ̀ lékulẹ́já. mo wá rò pé ṣé àwọn lékulẹ́já wọ́n máa lọ ń kọ́ iṣẹ́ eléwé ọmọ lọ́tọ̀ ni àbí ọ̀dọ̀ ọdẹ làwọn náà ti ń kọ́ ló fi jẹ́ pé ṣé lékulẹ́já wọ́n mọ ewé ju ọdẹ lọ ni àbí ọdẹ mọ ewé ju lékulẹ́já lọ. ẹni tó bá fẹ́ dá atọ́kùn ẹ jẹ́ n ṣàlàyé fún yín tẹ́rí ní táwọn lékulẹ́já àwa ọdẹ òkè nísìn ní wọn bá ní atọ́kùn ní wọn bá ní wọn fún nídìí nǹkan kan àbí ẹnìkan wà nínú gbódù tí wọn ṣẹ́fà fún sí gẹ́gẹ́ bí ẹ ṣẹ́fà fún tí wọn wá ní pé ó di dandan ewé àfòmọ́ ọparun ni kí wọn wá lọ kó tó tọ̀hún tó lè jáde ní gbódù ní tífà rẹ̀ mú kí wọn dẹ̀ gbọ́dọ̀ tó fún ọ̀dẹ̀ ra mọ́lù ọ̀ra gbogbo ẹ̀ lẹ̀ wọn dẹ̀ ní gbódù ìfọ̀ òun láti jáde kó ní gbódù yẹn dandan ni kí ọ̀ràn ọ̀dọ̀ lọ bóyá ọjọ́ méjì ni ó bá lò nínú gbódù yẹn wọn gbọ́dọ̀ wá nǹkan yẹn fún ọ̀dẹ̀ gbọ́dọ̀ wà lọ. gbogbo àwọn bàbá wa tí wọn jẹ́ ọlọ́dẹ wọn wá mú kinní kan báyà tí ìwé òní máa ń lé mi máa rí bí bàbá mi ṣe máa ń ṣe yẹn bá ti ní wá nǹkan kan tí ọ̀rẹ́ wọn tó jẹ́ pé adífálà ni á ní ọ̀rẹ́ mi orí ọdẹ mọ́mọdé ọmọ wà ní gbódù nǹkan bá mọ́mọ́ ní àwa àdẹ ti wá káàkiri lọ́dọ̀ àwọn eléwé ọmọ àgbẹ̀ bá mi á ní jẹ́ǹtà mọ́ra kankan ọmọ ní nǹkan ó wà ní gbódù àdẹ̀gbọ́dọ̀ rí nǹkan rẹ̀ rárá ń bọ̀ bá mi ọkàn wọlé ni wọ́n bá mú kínní bí àdó dẹ báyìí pẹ́ẹ́n wọ́n bá ti báyìí wọ́n sì báyìí bá mi ọba mú ajùbára wọn ó jù sí léjìká wọ́n mú kí ajùbára àjù séjìká wọ́n á mú kínní ọdẹ wọn lọ́jọ́ bí pètò ìjà tó owó àtijọ́ sí wọ́n á dẹ̀ máa kí ògún lọ ògún ní ọmọ àlànà ògún ní lànà lọ fún wọn gbogbo bá ti lànà fún bàmí báyìí wọ́n máa rí nǹkan tí wọ́n sọ yìí ọ̀rẹ́ mi Ifá mo dé ọ̀tá kankan o ṣeun ọ̀rẹ́ mi bóun wà ní ọ̀jẹ́ kí wọ́n fún ẹ ní àkàrí gbé mú kan èmi máa ń tẹ̀lé bàmí lẹ́yìn mi lọ sọ́dọ̀ eré wọn tó ń dífá tẹ́ ń pè ní adífálà nígboro Ọ̀yọ́. adífálà ẹ jọ ṣé ìjẹ́ ká tó kúrò ní orí ètò mo fẹ́ kí ẹ kọrin ọdẹ kan fún mi kí ẹ̀yin náà kọrin awo kan fún mi mo fẹ́ wo ṣé orin ìyéré ìjálá a ní ẹkún ìyàwó a ní òṣìbọ ta ló ń sun ìyéré ta ló ń sun ìjálá gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ọdẹ ló ń sun ìjálá kí ló ń pe ti àwọn babaláwo. eré àwọn babaláwo ni eré gbódù. eré gbódù bẹ́ẹ̀ jẹ́ lè ṣànàná díẹ̀ fún wa mi ò gbọ́ mo ò fẹ́ gbogbo òfin bẹ́ẹ̀ gbọ́ eré gbọ́ tó ti gbọ́ tọdẹ lóríṣiríṣi. Elédùmarè bẹ́ẹ̀. ìbà. ọ̀gá mi bẹ́ẹ̀. ìbà láti lànà. ìbà. ìtẹ̀míyàn gbódù báyìí. ìbàṣẹ. mo ṣe kíríkìrí ni mo fẹ́ mọ̀ fa mo fẹ́ mọ̀ bàbá kúkúrú kékeré tí nìyí mo ṣe kíríkìrí níjọ́ náà wọ́n fá mi lórí o wọ́n kọ́ mi lábẹ́ o wọ́n bọ́rí fún mi orí mi àpérè orí mi àpèsè gbèrò orí mi àpérè orí mi àpégbà orí mi orílẹ̀ àkọ́kọ́ bọ ká fòrìṣà sílẹ̀ ògbà torí gbé kí lóòṣà gbòòrò ṣàwòrò Elédùmarè nígbà tí a máa kọ́kọ́ wọ gbódù wọn á ní kọ́kọ́ bọrí kọ́kọ́ bọ èṣù nítorí kò sí ẹni tí kò ní èṣù kò sí ẹ̀dá tí a dá
èṣù ni wọ́n ń pè ní ibi ọmọ tán ló ń sin. ẹ má gbé mi yà orin mo ní kẹ ẹni sọ ẹ má gbé mi yà ẹ tún fẹ́ máa wọ another topic nìyẹn a máa sọ̀rọ̀ nípa ẹ̀ orin mo ní kẹ́kọ̀ọ́ àkùsá ẹ̀yin náà ẹ kọrin ọdẹ kan fún wa. Atọ́kùn àwọn ọmọ bá àwọn tí mo ń kọ tí bàbá mi máa ń kọ wọn ní ògún lákàyé mọ́tì nínú gbó lákàyé mọ́tì nínú gbó ògùn wọn ẹ bá mi jálá káyé mọ́tì nínú gbó ògùn wọn ẹ bá mi jálá káyé mọ́tì. àwọn ọ̀rẹ́ wọn bá máa lu ẹmu wọ́n máa mu ẹmu inú wọn máa dùn báwa máa mú àwọn ẹran jáde bá mi Atọ́kùn ayé dùn gbà wọn ọ̀dà bí ayé èsè. ẹ rí gẹ́gẹ́ bí ẹ ṣe rí níwájú nípa ẹ̀ Yorùbá a ní àṣà a ní ṣe a ní ẹ̀wà èdè gbọ́n ọ́nà ọmọdé tó bá sọ lẹ́nu àpòyà ló fi kọ́ o ọmọdé tó bá dẹ̀ gbàgbé orísun odò tó bá gbàgbé orísun ó ṣe tán àti gbẹ̀mí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátá ẹ̀yàn ọmọ aládé ẹ̀yàn ọmọ kùtù òjìrè ẹ jẹ́ ká wá àṣà àti ṣe padà àṣà wa dùn èdè wa dùn kẹ́rí ìtẹ̀síwájú lórí fọ́nrán yìí a wá sọ̀rọ̀ nípa nǹkan tó ń pè ní ibi àti èṣù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tó ti fẹ́ sọ fún wa ọ̀tún sáyè mọ́nú fọ́nrán yìí mò ń bọ̀ mi ò tí ì dé.